ẹ̀rù ọba ó pé anabi sọ pé la'ana Allahu al-musawwirin anabi ní kò ní dá fún wa dá yàgò tó. Kẹ́rí ọ̀pọ̀lọpọ̀ náà yà fà kò ní dá fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ní yín mi ìgbé ogbó àfàṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní yín ẹ̀ ní jèrè ayé, ẹ̀ ní jèrè ọ̀run, ẹ̀ ní jèrè ọmọ. Bẹ́ẹ̀ ṣe mislead àwọn èèyàn kò ní dá fún yín, ẹ̀ ní jẹ́yàn láyé yín. Kí ló dé tẹ́ ń parọ́ mọ́ Ànábì? After how many years? Distance tó wà láàrin ìgbà tí Ànábì kú tán kó tó invent camera it's 1184 years. Kó tó di pé camera wọ́n invent anything tó ń jẹ́ camera it's 1184 years. Lẹ́yìn ìgbà tí Ànábì kú tán kó ṣe mọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan tó ń jẹ́ camera, wọ́n fẹ́ ṣe nǹkan tó ń jẹ́ photo. Ẹ má kò ní yé ẹ̀yin bàbá ẹ̀ pẹ̀lú róòfù tẹ́ máa pa. So many things tẹ́ máa ń sọ Ànábì sọ pé ọ̀pọ̀lọpọ̀. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي بنعمته تتم الصالحات. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد بن عبد الله وعلى آله وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. lákòókò à ń kíra wa ní kíkí albarka, kíkí tí ìfi ń lóore jù tí máa fi ọkàn wa mùsùlùmí balẹ̀ pé à ń kíra wa. Òun náà ni kíkí pé àlàáfíà Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ àtòrí ajẹ́njẹ́tẹ́ kó máa bá wa gbé láyìíká yìí tí Ọlọ́run bá kádàrá kí a ti máa gbọ́ mi ní àárọ̀ yìí. Àlàáfíà Ọlọ́run àti ìkẹ́ Ọlọ́run náà àwọn òbí tí wọ́n ṣẹ̀ wálẹ̀, àwọn tí wọ́n ti lọ àlìkíyàmọ̀ tí wọ́n kú sórí Islam, ababa adẹ́dàwà kó jọ kó bá ní lo àlàáfíà náà fún wọn. Àwọn tí wọ́n ṣẹ́kù láyé nínú wọn à ń bẹ nínú àánú rẹ̀ kó bá ní lo àlàáfíà yìí náà fáwọn náà. Àlùmọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìní jẹ́ kọ́rọ̀ yóò ju bẹ́ẹ̀ bí 30 ìṣẹ́jú lọ pẹ̀lú ògo Ọlọ́run. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi kí wọ́n bá dá wa lágara, òun náà ni pé oríire ló jẹ́ fún mùsùlùmí báwa tiẹ̀ ní nǹkan tá a lè máa fà mára wa lọ́wọ́ nínú Islam, tá a máa fi ìmọ̀ tá a máa fi hanra wa lórí ẹ̀, tí ó sì bẹ̀rẹ̀ látojú ayé tiwa, kò bẹ̀rẹ̀ lórí tiwa. Bó ṣe wà nìyẹn látojú ayé ànábì náà Muhammadun sallallahu alaihi wasallam. Lójú ayé ànábì náà ó fààyè lẹ̀ fáwọn sàhábà, àwọn náà máa ṣègbìyànjú. Ó lè rán wọn ṣẹ́ jáde tó yẹ pé níbi tí wọ́n ti ń lọ jíṣẹ́ tá ànábì rán wọn náà ni ìgbìyànjú ọ̀rọ̀ ẹ̀sìn ó ti ká wọn mọ́. Gẹ́gẹ́ bí àwọn tí ànábì sọ fún pé la yusalliyanna ahadukum illa fi bani Qurayza, la yusalliyanna ahadukum al-asra illa fi bani Qurayza. Yóò ti yá wọn tí Ọlọ́run bá kádàrá kí wọ́n ṣiṣẹ́ kéwú tán ṣiṣẹ́ mímọ̀ ọ̀dọ̀ àwọn afọ́ni usul, wọ́n ní àwọn nǹkan tán fàyọ jáde ńbẹ̀. Sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú gbìyànjú lọ́rọ̀ mímọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí ó ti wà látojú ayé ń tá fi Islam yíran gẹ́gẹ́. Kódà tẹ́ bá lọ bì lọ́dọ̀ àwọn àfáà pé kí ló bí ashtahid ra'yi wala alu, ìtọ́ wáyé láàrin Abubakar Siddiq radiyallahu anhu nígbà tá Ànábì ń bi léèrè pé tó bá dé báyìí kí ló máa fi ṣèdájọ́, ó ní tírà Ọlọ́run. Tán bá tún béèrè nǹkan míì tí ò sínú tírà Ọlọ́run kọ́, ó ní fi ọ̀rọ̀ Ànábì ń fi ṣèdájọ́ ń bẹ̀. Tán bá béèrè nǹkan kan tí ò sínú tírà Ọlọ́run àbí nínú ọ̀rọ̀ èmi Ànábì kí ló fi ṣèdájọ́, ó ní ṣègbìyànjú látọ̀dọ̀ ara mi ìyìn sí ní kọjá inú àlà. Ànábì wá sí kíni, Ànábì wá fọwọ́ bọ́ láyà. Ànábì ni mo dúpẹ́ fọ́lọ́run èyí tí ó fi ẹrú tó fi ọmọ kí omi sàhábà mi ọwọ́ afákọ̀ rẹ̀ ó fi ṣe kòńgẹ́ lórí ntẹ́mi ẹrú sí Ọlọ́run ṣe kíni o tí mo sì kíni o tí mo rán ọba kiri dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ní mo wá fákọ̀ sínú wáyé pé ní ìgbìyànjú ọ̀rọ̀ gbìyànjú ti wà látọjú ayé Ànábì. Oríire ńlá ni fáwọn mùsùlùmí, oríire ńlá gidi ni. Àwọn tí èsè mùsùlùmí ẹ ti ẹrọ mi sí làwọn, ẹ ti ẹrọ mi sí bí àwọn ẹlẹ́bọ lápèjúwe, bí àwọn Nasara tán claim Christianity of nowadays, ẹ ti ẹrọ mi sí làwọn. Àwọn oníbì kẹkẹ tí ẹ ti ń fa ọ̀rọ̀ mọ́ra wọn lọ́wọ́ pé ẹyọ lọ́mbì ẹkọ̀ lọ́mbì níta bá ti gbé sáwọn ń gbá, bí ẹni tó darí wọn bá sọ lórí ọ̀tá àwọn láàárọ̀ yìí pé ní kíní kan tí ń bọ̀ o, kíní kan báyìí ni Jésù tún máa ń ṣe, iná wọn máa ṣe lọ. Àwọn ẹlẹ́bọ ní bẹ́ẹ̀ nìkan bá tún jáde nínú wọn pé eégún kan ń bẹ tó yẹ pé ní a ti pa tìta àgbé ńlẹ̀ Yorùbá kì í fojú kọ ọmọ tuntun tí wọ́n bá fẹ́ rọbí rẹ̀ níjọ́ náà kò gbọ́dọ̀ ọmọ ò gbọ́dọ̀ wáyé
ẹlẹ́bọ ọgbà kan rí náà ni pé táwọn tó ń ṣe tó jásá Yorùbá náà nù wọ́n ń ṣe lọ́n tiwọn náà nù. Ìsìláàmù nìkan Ọlọ́run fi oríire sínú ẹ̀ tó fi jẹ́ pé tẹ́nìkan bá sọ̀rọ̀ lágbàáyé òǹkálùkù náà ní access kó tó bá jó mímọ́ ẹgbẹ́ rẹ̀ ó náà sọ sí. Àmì èyí tí ń dún yẹ̀jú ńlẹ̀ Yorùbá ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ sí ọ̀rọ̀ mímọ́ aláìmọ̀kan ni wọ́n. So ẹni tó kọ́ ṣe kápẹ́ńtà àbẹ́ ẹni tó kọ́ bíríkìlà àbọ́kọ̀ nkẹ̀kẹ́ òǹkálùkù mọ lẹ́fù ara wọn. Ibi ọ̀rọ̀ kéwú iná ni èyí tí sí lẹ́fù ń bẹ eléyìí náà ọmọ kílímù àfà eléyìí náà ọmọ kílímù àfà. Ẹni tó ní bákàlọ́rẹ́sì lọ́wọ́ tó jáde tó ṣe dìgírì kò tí ì mọ kílímù àfà gan. Ẹni tó lọ ṣe masters tó nínú Arabic àbí nínú Sharia kò tí ì mọ kílímù àfà. Ẹni tó ní PhD holder ó sì ń kílímù pé ọmọ kéwú lòun. Ẹ wá wọ àwọn tó yẹ pé drop out sanawi ni wọ́n drop out ìdádí kódà drop out tí ìpìtìdà yìí bẹ́ẹ̀ náà àwọn táwọn náà dá sọ̀rọ̀ ìfà. Lẹ́yìn pẹ́lú mi ṣe wàlímọ̀ Qur'an tí wọ́n bá gbé tíra tí wọn ò wọ́ fún kò lè dàkà tí wọ́n gbé nǹkan wọ́ fún yọ̀mọ̀ kálólò yọ̀mọ̀ lágùn tó ti bẹ́ẹ̀ náà nígbà social media dé ó fún kálukú ní freedom of speech kálukú náà lè jáde bó ṣe wù. Mùsùlùmí ó jókòó wájú yín wọ́n fẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ní sọ́ńtọ́lọ́run wí àtànábì rẹ̀ fún ìtàn rédèrèdè ńlọ́ba nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá tó báyìí ńtọ́ba nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá ni wa alaikum salam ńtọ́ba nǹkan jẹ́ rèé tó ẹ́ pé láti ilẹ̀ tọ́lọ́run ti kẹ́ rí pé mi ò lè mọ́ sọ pé gbogbo àwọn occasions àti tó jẹ́ bídí abẹ àti tó tiẹ̀ jẹ́ mọ̀sásánù bẹ̀ àti tó jẹ́ nkankan táwọn èèyàn ń jókòó wájú yín tó ẹ́ pé ní wọ́n ti rí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan gbọ́ láti ilẹ̀ wallahi kò bá ti wọ́ọ̀sì fáwọn mùsùlùmí tó báyìí torí pé lójoojúmọ́ ní wọ́ọ̀sì fún mùsùlùmí àmọ́ alhamdulillah Ọlọ́run àfáà súnnà ní sábàbí oríire téèyàn fi máa ṣe Islam tọkàn rẹ̀ ó sì balẹ̀ pé tọ́ ẹ pé ní tí ànábì wá jíṣẹ́ rẹ̀ ni o ọ̀nà tí àwọn eléyìí ń gbà á jíṣẹ́ rẹ̀ fún wa yìí ọkàn balẹ̀ sí ju ìta àti ń gbọ́ sẹ́yìn lọ. Kí wọ́n máa wá bí ọ̀rọ̀ tí mo wá sọ gangan. Alákọ̀ọ́ ń tẹ́ gbọ́dọ̀ gbọ́ yín ọ̀rọ̀ tí ń já rìnrìn yìí fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ẹ̀rí kẹ́ mo kọ̀ sáré sí short video kan lánàá. Àmọ́ nígbà tí mo rí àwọn kọ̀ọ̀kan náà àwọn ọ̀dọ́ táwọn náà ń sọ sọ̀rọ̀ yìí in tí wọ́n fi ń justify ọ̀rọ̀ yìí kì í ṣe nǹkan kan tó lọ bíi kẹ́ni ọmọ kékeré kọ́ máa sọ fún àgbàlagbà pé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò bá làákà yìí lọ sáwọn ni wọ́n ní ọ̀rọ̀ ni àbáńdẹ́ Muhammad sallallahu alaihi wasallam anábì ló ní ọ̀rọ̀ Sheikh Ọmọdé Yunus alimukhbiru an hukmi Allah ni wọ́n nígbà táwọn afáàn sọ̀rọ̀ alimufti walimustafti wọ́n lẹ́n táwọn pè ní mufti ó náà ni alimukhbiru an hukmi Allah alimustafti ni as-sa'ilu anil hukmi ẹn táwọn pè ní mufti àbẹ́ tí ń sọ̀rọ̀ ẹ̀sìn fún wa ń fún wa ní rontọ́lọ́ ń sọ ni kì í sùn lọ́lọ́rọ̀ hadithi tí wọ́n kà yí pé la'ana Allahu limusawwirina yìí sáwọn ni wọ́n kọ́ ni sáwọn ni wọ́n ní ẹ bẹ̀rù Ọlọ́run in tí wọ́n bá nu tíra tí gbogbo àfáà lágbàáyé sì fẹnu kò lórí pé tíra yìí tíra tó lálàáfíà ni òkè ṣé àwa mùsùlùmí wà á débi káàkà tí àdébẹ̀ àwa sọ pé adáràn ni a kà á débẹ̀ látàyé báyé náà láti máa kà á débẹ̀ wọ́n ti ń kà á débẹ̀ ká tó dé á sì ráwọn tí ó gbà á sì ráwọn tí ò ní gbà. faminhum man amana wa minhum man kafar ó ti wà tipẹ́ kìí ṣe nǹkan tó jẹ́ tuntun ìjọ àmọ́ abanilọ́kàn jẹ́ ni káwárà wọn kan tó ṣe yí pé inú sẹ̀mí ayé wọn gan wọn ò mọ bí ayé wọn dojúkọ irú ẹni tí mo play video rẹ̀ wájú nísìn mo ṣẹ̀ṣẹ̀ wo yún láàárọ̀ yìí ni mo ṣe ń bọ̀ ní landlord meeting ni mò ń wò mo ní àbí kí n kàn mọ díẹ̀ sọ̀rọ̀ yìí ẹ̀yìn torí pé àwọn kan ń bẹ irú àwọn eléyìí nísìn bí àwọn ń sáwí ni wọ́n bí àwọn alásàlátù bí àwọn nǹkan wọn ò lè mọ̀ jù bá ń lọ mujalasatu nisa'i nadama àwọn tó yẹ pé ní obìnrin nìkan ni wọ́n ń jókòó tì gbogbo ọjọ́ mẹ́jọ bí àwọn alásàlátù kò sí tí wọ́n fọwọ́ bí propagate Islam ju rédèrèdè tí wọ́n bá káàkiri náà lọ. Àmọ́ mi ò wá láti wá takù personality àmẹ́nu tẹ́ ẹ fi ń kan àwọn àfáà ẹ̀sìn nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ àwọn tẹ́ ẹ pè ní baba gan tí wọ́n ń dẹ̀sìn irú fírú ẹnu yìí kàn wọ́n o. Ẹni tó takò àyà Qur'an fírú ẹnu yìí kàn wọ́n fídíò kan bẹ́yìn rò pé mo rí gbé dání ni. Gbogbo àwọn tí wọ́n wà nílà yín bí irú àwọn Al-Mubarak ẹ̀pẹ́ tó máa lo kírímù tí ń bóra wọn àfáà tí ń bóra fa ẹ̀rí yàn sọ fún pé kọkùnrin obìnrin tí ń lo kírímù gan wọn kì í lọ ká tó sọ kọkùnrin ń lo kírímù ẹ̀rí kọkùnrin yàn ò gbádùn so àìgbádùn náà ní fi wá tó ń dá sọ́rọ̀ ẹ̀sìn pẹ̀lú àwọn àdápa arọ́ ńláńlá tí ń pa máwọn àfáà Ahlus-Sunnah wal Jama'ah. Ìkan bẹ́ẹ̀ ni fídíò rẹ̀ kan tí àwọn ẹlẹ́bọ náà ń gbé káàkiri pé inú àwọn táwọn Ṣíà ń ṣe táwọn Ahlus-Sunnah náà faramọ́ ó ní at-tamattu' bil murdi'ah kí ẹ máa jẹ̀gbádùn pẹ̀lú ọmọ tí ń mu yàn lọ́wọ́ nígbà tí ó dakọ̀ nù tíra tó ń tìka ó ní Minhajus Salihin ó láwọn àfáà Sunnah náà mọ̀ ń pa rẹ̀ Minhajus Salihin ẹ lọ tú gbogbo tíra tí ń bẹ́ nù àwọn maktabati tọ́lọ̀ ń bá ní ẹlẹ́rí wọ̀ ẹ lè bá Minhajus Salihin nù tíra táwọn àfáà Sunnah kọ
àfa súnà kọ́ ni wọ́n kọ́ àmọ́ torí pé ẹnu wọn dùn wọ́n sá máa jam tọ́ọ̀kì wọ́n máa parọ́ irọ́ lásán kí wọ́n lè bá yọ jẹ́ yorí ibùkù lọ́rùn rẹ̀ torí mo mọ̀ fáwọn nǹkan ọbẹ̀ èpè làwọn máa ṣe àti èébú nígbà tó yí pé ńgbà wọn rán wọn lọ lé kí wọ́n drop out ní wọ́n torí ẹgbẹ́ wọn sákò lé kí ó tó tá a bá sọ pé àwọn kan jìyà mímọ̀ ọ̀rọ̀ mímọ̀ tẹ́rí tí wọ́n máa ń sọ kì í sọ̀rọ̀ pé wọ́n sùn lálẹ́ wọ́n jí láàárọ̀ kì í máa sọ̀rọ̀ pé wọ́n sùn lálẹ́ wọ́n jí láàárọ̀ kì í máa ṣe dààmú ọdún mẹ́wàá kì í ṣe dààmú ogún ọdún ká tó pé ọ̀tọ́ ìpé lẹ́yìn wàhù láyíká aláwù dámí rọ́bì ń wàhù láyíká ọmọ ìmọ̀fìlì ìhùnà tó ti kà lọ ọ̀ padà di kí ó mọ èké òhun ọjúmọ́ ọ̀ wá ní máa appreciate àwọn tí wọ́n ń jìyà mímọ̀ yìí kò ní lè wọ́ọ̀kì ilẹ̀ Yorùbá àyàfi tẹ́ ẹ bá lẹ̀ ní gbọ́ á dà yín pọ̀ mọ́lọ̀ gbogbo tá a bá ti ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bàbá yín ọpọlọ yín ègbé pé ẹ máa bá wa lọ ń bẹ̀ ni ìjọta bá fẹ́ tẹ́ táwọn bàbá yín bá sọ kẹtàkẹtà tá a bá ní ká jáde tiwọn ẹlẹ́mọ̀ kọ̀ọ̀kọ́ kọ̀ ń gbà náà àmọ́ tá a bá ti ń sọ̀rọ̀ míì tí ò tiẹ̀ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú eléhùn ẹ̀kẹ́ mọ̀ nílà kàì jẹ́mọ́ hadith tí àáfàá wa àgbà yíká yìí ẹ̀rọ àmọ́ hadith tí wọ́n kà yìí tí wọ́n ní la'ana Allahu al-musawwirina yìí sáwọn ni wọ́n ní hadith náà àwọn kọ́ ni wọ́n ní o aláwọ̀ kan tẹ́ẹ̀fì kọ́kọ́ gbọ́ yénu in play fídíò tó mú mi wá sáré sọ̀rọ̀ yìí in play rẹ̀ fún yín nìsín tó ń kálukú ṣe kíni tó ń kálukú rí Assalam má ṣe pé ẹ wá gbọ́ o. ẹ̀rù ọ̀bà ó pé ànábì sọ pé la'ana Allahu al-musawwirin ànábì ní kò ní dá fún wa nǹkan yàgò. ẹni ọ̀pọ̀lọpọ̀ náà yà fà kò ní dá fún yín ọ̀pọ̀lọpọ̀ ní yín ìgbé ogun àfàṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹni jèrè ayé ẹni jèrè. do alákọ̀ọ́kọ́ ìsísọ̀ lórí ẹni tó play fídíò rẹ̀ níbi fídíò tiẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí gangan tẹ́ ẹ bá lọ wo etí rẹ̀ ó lutí o tẹ́ ẹ bá lọ wo etí rẹ̀ ó lutí o sọmọ rẹ̀ kan máa lutí ọjọ́ fídíò rẹ̀ sì máa fi tako ìsìláàmù ọ̀pọ̀ jantirẹrẹ lẹ́ni tí ń sọ̀rọ̀ yìí ẹ̀yin náà wá wò ní ìsìngbà tí bàbá tó sọ̀rọ̀ ó sọ̀rọ̀ wọ́n ní ànábì sọ pé la'ana Allahu al-musawwirin àwọn fi ànábì sọ pé bẹ́ẹ̀ kì í ṣe bàbá kan sọ pé o ànábì sọ pé ni wọ́n sọ bẹ́ẹ̀ o tó jẹ́ pé ń tó jáde wá nínú Al-Qur'ani náà ni pé ń tá ànábì bá ti mú wá ẹgbàá in tó bá sì ti lé yín kò ń bẹ́ẹ̀ ẹ ṣe kí ni o ẹ kú ń bẹ́ẹ̀. hadith sanwó aka yìí tó nìkan ni hadith tó tiẹ̀ ń sọ̀rọ̀ ń pa fọ́tò gan ìyànrọ̀ ajé kí n gbé tíra sọ́yí Muslim wá tíra sọ́yí Muslim kí n kọ́kọ́ lé àwọn hadith tí tíra sọ́yí Muslim tí mo gbé wá rí ìmọ̀mọ̀ gbé tíra Bukhari wá nítorí tá a bá gbé tíra Bukhari wá ẹni ọkọ̀ gbé wọ́pọ̀ mí náà wọ́n bọ̀ tá a bá gbé tíra Bukhari wọ́n ní ibi náà làwọn bàbá ti ń sọ látijọ́ yìí ipe ké àwọn ọ̀rọ̀ kan ń bẹ ká ti yọ́kù nú ọ̀rọ̀ wo la fẹ́ yọ nínú ọ̀rọ̀ sọ̀rọ̀ wo la fẹ́ yọ́kù nú ọ̀rọ̀ kò sọ̀rọ̀ gẹ́gẹ́ la fẹ́ yọ́kù nú ọ̀rọ̀ tó bá ti ní í ṣe pẹ̀lú wípé ànábì ló sọ ẹ wá máa wo nǹkan o inú àwọn hadith tó jẹ́ wípé ní muttafaqun alayhi tán bá sọ pé hadith jẹ́ muttafaqun alayhi ó ní hadith tán bá ti bá nínú Bukhari tán sì bá nu Muslim tí wọ́n sọ pé rawahu al-Bukhari wa Muslim afáwọn àgbà Abdullahi ibn Mas'ud kẹlẹ̀bà àwọn pé kìí ṣe la'ana Allahu al-musawwirina nìkan in lọ́lọ́ pẹ̀lú ọ̀rọ̀ at-taswiru ìyára ẹni kalẹ̀ tí máa kẹsàárẹ́ sọ̀rọ̀ díẹ̀ lórí ẹ̀hún wọ́n lá nábì ní inna ashadda an-nasi 'adaban 'inda Allahi yawm al-qiyamati al-musawwirun àwọn tí ìyà tó le koko jẹ́ ti wọn jù lọ́jọ́ al-qiyama lọ́dọ̀ Ọlọ́run
oná àwọn àyàwòrán nínú àfáwà àgbà Abdullahi ibn Abbas wọ́n lá Nábì ní kullu musawwirin fi nnari yaj'alu lahu bi kulli suratin sawwaraha nafsan fatu'adhibuhu fi jahannam. àfáwà àgbà ibn Abbas wọ́n ní gbogbo àyàwòrán fi nnar iná ni ó dédé gbogbo tó wá yáun iná ni wọ́n ní ọmọ fẹ́mi sílá tó bá dọjọ́ gbé al-qiyamah. àfáwà àgbà Abdullahi ibn Umar àwọn ní ọlá Nábì ní àdíṣe ẹlẹ́ẹ̀kejì mọ́kàn Imam Muslim wọ́n gbà yùn wá ìdí mọ́ bẹ́ẹ̀ kà yí ẹ̀bà yùn náà Bukhari ẹ̀sì bá nu Muslim pé innal ladhina yasna'una hadhihi suwar àwọn tí wọ́n ń ya ẹtì rí báwọn yasna'una ọwọ́ ayé mẹ́ àwọn tí wọ́n pé wọ́n mẹ́di fọ́tò yu'adhabuna yawmal qiyamah ó jí alal qiyamah yuqalu lahum wọ́n a máa sọ fún ọlọ́jọ́ al-qiyamah pé ahayu ma khalaqtum gbogbo tẹ́ fọ́ ara yín yà á lẹ̀ yìí ó yẹ máa fẹ́mi sí la kó máa sẹ̀mí. ẹ wá máa wo ẹgbẹ́ wa àfáwà àgbà Bukhari inú hadith àfáwà Abi Juhayfa ó lá Nábì la'ana al-musawwirin gbogbo àwọn tí máa yàwòrán ya nǹkan ó lá Nábì ṣe kí ni ó gbé wọn ṣépè. mọ̀ ń bọ̀ bí ṣe fọ́tò ní kámẹ́rà ni ṣé fọ́tò ní ìtàwọn fi fóònù yà ṣé tí wọ́n bá wá fọ̀ jáde ṣé bẹ́ẹ̀ ni mọ̀ ń bọ̀ wá bẹ̀rùn. ẹ já padà sínú Sahih Muslim káwé pé ní sẹ́rù ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ sọ wáyé lójú ayé Ànábì náà sallallahu alaihi wasallam. ẹ já máa bọ̀ wá sí inú Sahih Muslim hadith 2107 ó wà nù Bukhari ó sì wà nù Muslim bẹ́ẹ̀. hadith ló wá sọ̀rọ̀ ń pa kíní pọ̀ inú ẹni la tadkhulu li malaikatu baytan fihi sura gbogbo ilé táwòrán mẹ́mẹ́ àwọn màláíkà ní wọ́bẹ̀ inú ẹni àmọ́ bẹ́ẹ̀ nǹkan mọ́ á fẹ́ lò mọ́ á débì kan bì ó ní حدثنا يحيى بن يحيى قال قرأت على مالك النافع عن القاسم بن محمد أن عائشة أنها اشترت نمرقة فيها تصاوير ẹtìrí so ìwọ tí ìbá ṣe mùsùlùmí tẹ́ máa ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Islam wọn ò pé ọ́ sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tí wọ́n ń fà yìí nísìn ọ̀rọ̀ pé ẹ̀yà fọ́tò ẹ̀mọ́ ya fọ́tò yìí mùsùlùmí ni wọ́n ń bá wí àwọn tó bá jẹ́ mùsùlùmí ló yẹ kọ́rọ̀ yìí ọ̀tá láà kò sí ní tọ́kàn kèfèrí ń bẹ̀ kí lọ́kàn kèfèrí ń bẹ̀ sẹ́yìn wulẹ̀ ní tẹ́yìn ń tẹ̀lé ti yín ni ẹ̀ ní tẹ́ ń tẹ̀lé ìyìn tí ń bẹ lọ́wọ́ yín gan tí wọ́n gbé fún yín sẹ́ tẹ̀lé ṣèbí irun kíkí ń bẹ nínú Báíbù ọwọ́ rẹ̀ só kírun ṣèbá àwẹ̀ ń bẹ ń bẹ ṣèbí sàká ń bẹ ń bẹ ìwé lórí ṣe ń bẹ. àmọ́ táwọn àfáà Alùsúnnà bá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí tí ń bẹ wájú wọn bẹ́ẹ̀ bí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n wá gbọ́ wá sí lọ́dọ̀ wọn sáwọn àmọ́ fọ́ra yín lórí ni ìbẹ̀ náà àfáà Alùsúnnà táwọn náà ya fọ́tò kódà tí wọ́n ń píríǹtì ẹ̀ jáde sísọ ní tàwọn àfáà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé sísọ náà ní tànàbí sallallahu alaihi wasallam wa ma alayka illa al-balagh ibi tọ́lọ́n sọ fún ànàbí náà Ọlọ́run ní lasta alayhim bi musaytir ọ̀rọ̀ yìí ní tẹ́mi fẹ́ fà yọ́ ń bẹ̀ ní pé kọ́ láyé pé lọ́ládúró èpè tẹ́ ẹjọ́ ń ṣe yìí kìí ṣe péjì kan kìí ṣe péjì méjì kìí ṣe mẹ́ta kọ́ láyé pé lọ́dẹ́bí kẹ́ wá máa gbé ẹni tó sọ̀rọ̀ ṣépè àwọn kan tí wọ́n ní wọn ò sì sọ níparí fídíò wọn pé ẹ mọ dandan o wọn ò sọ pé dandan níbẹ̀ náà àfáà Súnnà táwọn náà ya fọ́tò kódà tó jẹ́ náà àgbà àfáà Súnnà Dr. Sharafuddin Gbadebọ̀rọ́jí àwọn náà ṣe fatuwa pé ẹ mọ́ ya fọ́tò gbà tí wọ́n bára wọn ní inú àwùjọ kan wọ́n ya fọ́tò ń bẹ̀ àmọ́ tó jẹ́ mi ọ́ padà gbé fún wọn ní wípé níjọ́ tí wọ́n padà tó bí wọ́n léèrè ọ̀rọ̀ fọ́tò yìí náà wọ́n torí pé àwọn ẹ̀yà níjọ́ táwọn ẹ̀yà wọn kán wá chẹ́ǹjì fatuwa lórí ẹ̀ pé ó ti dáa wọ́n dúró lórí pé kò dáa náà ǹjẹ́ pé ní Islam náà ẹni tí wọ́n sòkò tó ń lẹ̀ lápèjúwe tí ò tí ì máa gé tó sì kábẹ̀ yìí pé ní àgbọ̀dọ̀ máa wọ́n lẹ̀ yóò fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ yìí pé ní ká mọ̀ wọ́n lẹ̀ lọ́dà òun ò tí ì máa gé tí òun ni o ẹni tó tí fárun gbọ́n rẹ̀ ó gbọ́dọ̀ fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ yìí pé ní ká firun gbọ́n lẹ̀ lọ́dà tó wà nù Sunnah Nabi sallallahu alaihi wasallam òun ò tí ì wá máa fi lẹ̀ kò gbọ́dọ̀ tako ẹni tí ó bòyàwó lójú ẹni táwọn ọmọ rẹ̀ ò tí ì máa lo khimaru àbí tí wọn ò tí ì máa wọṣọ gbàgẹ̀rẹ̀ tó wà ní òfin ṣẹ̀ríà Islam pé kẹ́ máa lò bẹ́ẹ̀ tí ò bá ti láǹfààní àti máa ṣe kò gbọ́dọ̀ tako àwọn tẹ́mọ̀ ń sọ lẹ́yọ kọ̀ọ̀kan yìí ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ó yàtọ̀ sí ká gbé àfáà kan tó kílèmù àgbà àfọ́ wá kílèmù yìí pé ní àwọn nǹkan yìí kò sí lára ẹ̀sìn tó bá fi lè rí bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ó tako nǹkan tó jẹ́ sínú yóò pàdé Ọlọ́run pẹ̀lú pé kò ní bọ́lọ̀ dáadáa. ẹ wá máa bọ kẹ́lí bá mọ̀ pé ọ̀rọ̀ wọn ya nǹkan tó ní í ṣe pẹ̀lú àwòrán torí pé nu fídíò tí mo display lókè òun wọ́n jọ irọ́ ń parọ́ fún rọ́ńbẹ̀ pé tí wọ́n ti ń ya nǹkan lójú ayé ànábì wọ́n ya nǹkan lójú ayé ànábì. So digital àbí kámẹ́rà tá a fi ń ya ilé ni ò sí làwọn afáà fi jókòó lágbàáyé ìyún náà ń pè ní qadaya fiqhiyya mu'asara
tó pé nígbà máa parí ọ̀rọ̀ mi síbi níta ń pè ní al-qiyas lọ́dọ̀ àwọn àfọ́ ní usul tí ó fi yé dáadáa. ẹ jẹ́ nǹkan hadith yìí inú Muslim ló wà ó wà nínú Bukhari àmọ́ ìmọ̀ọ́mọ̀ gbé Sahih Bukhari wá nítorí pé àwọn tẹ́ ẹ gbà fún láàfáà ń fẹnu kún àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa ọ̀rọ̀ súrà yìí nípa ọ̀rọ̀ àwòrán yìí ń bẹ́ẹ̀ nu ìtírà Imam Maliki náà kódà tírà kan tó ń bẹ́ẹ̀ ń bì tá à ń pè ní al-Qabas ẹ̀wò tírà al-Qabas fi sharhi Muwatta al-Imam Malik ibn Anas ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú at-taswir ìyàwòrán náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ kàn ń tayé ẹ kàn ń ṣe rédèrèdè sáà fọwọ́ àjókòó lágbàáyé lórí ọ̀rọ̀ ká ya fọ́tò ni sáà tá à ń sọ̀rọ̀ yìí ní ìya fọ́tò tẹ́lẹ̀ ni. ẹ jáde ka hadith yìí jàmá ẹ má bínú tí nẹ́tíwọ́ọ̀kì yẹn bá ń lọ tí ń bọ̀ ẹ jọ sí nẹ́tíwọ́ọ̀kì yẹn dúró dáadáa ẹ ń bá wà ń bẹ̀ dákọ̀ ẹ bá ní kọ yẹ́sì àbí náà tó wáyé pé nẹ́tíwọ́ọ̀kì yẹn bá dúró àwọ̀ wàá bèèbú ọ̀rọ̀ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀mọ̀ tá a sì mọ̀ pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ń bẹ tí wọ́n fẹ́ gbọ́ ọ̀la ibú lọ kò sì lè pe lọ à ń kọ̀rẹ́kì ẹ̀yin tẹ́ ń ṣe dìáwù pa àfáà níyín tẹ́ ẹ bá wà lórí péjì àwọn tó yẹ pé ní èpè ni wọ́n ń gbà wọn àfáà ṣẹ́ ẹ kọ̀rẹ́kì wọn ẹ pè wọ́n ṣàkíyèsí pé kò rí báwọn kèdèkà yìí náà tún wá gbé fídíò wọn wá kẹ wá máa dúró lórí yìí pé bí wọ́n ṣe ń ṣépè fáwọn àfáà náà ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ kò tá wa lọ́rùn bẹ́ẹ̀ o. wọ́n ní ìyàwó Aisha ìyàwó anabi sallallahu alaihi wasallam istarat numuruqatan fiha tasawir ọ̀ra nkẹ̀kẹ̀tà ń pè ní numuruqọ ọ̀dà ẹ̀gẹ́ bíi pílò táwọn náà máa fi rọrí lọ́dọ̀ tí wọ́n ń bì nínú rìwáyà mi wìsádà ni wọ́n pè àlùwìsádà ó ní nǹkan rọrí nǹkan tẹ̀yìn lè gbá pálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ó nínú tíra mo ti ń ka mo fi sọ pé ní ọ̀rọ̀ tí Sheikh Omar Yunus sọ kì í sọ̀rọ̀ ilé dádì wọn o wọn ka tíra táwa mùsùlùmí ní bìlífù nú ẹ̀ pa fẹ́ gbọ́rọ̀ nú ẹ̀ tó jọ́rọ̀ ànábì ni o ẹni tó bá fẹ́ gbọ́rọ̀ ànábì tí ń ṣe mọ́lúdì olórí ibú ni ọ̀daràn ni o ẹni tó fẹ́ gbọ́rọ̀ ànábì tí ń lọ sáwí olórí ibú ni ọ̀daràn ni o ẹni tó fẹ́ gbọ́rọ̀ ànábì tí ń ṣe wàsífà olórí ibú ni ọ̀daràn ni o ẹni tí wọ́n mọ̀ ka ọ̀rọ̀ ànábì sí létí tára rí àmọ́ ṣe bákan pé eléyìí ti le jù eléri ibú ni àwọn tó bá dibi kí wọ́n fẹ́ gbẹ ẹ́ńfílópù tí wọ́n fi gba sàárà mọ́lúdì kò ní jó lórí yọ́ mọ̀ pé kò nira ń gbà náà àmọ́ tí wọ́n bá ànábì sọ báyìí yọ́ mọ̀ yírí ẹ̀ wò àmọ́ ẹ lè fà ànábì jẹun gbòye tẹ́ ẹ bá dorí ẹ̀rú láyé ẹ sáà ti palẹ̀ mọ́ bẹ́ẹ̀ sí orojọ́ rẹ̀ lálìkìyámà. wọ́n ní ìyàwó Aisha istarat numuruqatan fiha tasawir ó ti wá ra ìntànàbí ọmọ gbá pálé àbí tí ọmọ gbórílé tá a pè ní wìsádà ọ̀rà kalẹ̀ wọ́n wá ní fiha tasawir àwòrán ń bẹ lára nǹkan náà torí ẹ máa fọwọ́ ya nǹkan sẹ́ẹ̀kàtà anábì Nuhu àtàwọn ọjọ́ rẹ̀ tọ́lọ̀ ní inna arsalna Nuhan ila qawmihi an anzir qawmaka min qabli an ya'tiyahum adhabun alim tá máa ń sọ̀rọ̀ awwalu rusul àkọ́kọ́ àwọn òjíṣẹ́ anábì Nuhu ni tá máa ń sọ̀rọ̀ awwalu nabiyyi ó ní anábì wa Adam àmọ́ àkọ́kọ́ òjíṣẹ́ anábì Nuhu ni kí ló fà á tó fi jẹ́ pé ní anábì Nuhu ni ìntọ́fà ni wípé àwọn ìjọ tiẹ̀ wọ́n ń ya àwòrán àwọn tí wọ́n kú lẹ́ni irenu wọn wọ́n ya àwòrán wọn wọ́n àgbẹ́ wọn léèrè kalẹ̀ wọ́n ya àwòrán bí irú àwọn tí wọ́n máa gbé fọ́tò àwọn séwù kalẹ̀ sínú ilé lónìí bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ńgbà náà sẹ́rí àwọn nǹkan tí wọ́n ń pè ọ́ sákèésí ìtẹ́ bá máa burú tí ń bẹ́ ń bẹ́ ń kálukú ó sì gbọ́ ilé ẹ̀kẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn séwù táwọn èèyàn torí wọ́n ṣẹbọ lónìí tí wọn ò bá ráwòrán wọn ńlẹ̀ ní ó súnmọ́ kẹ́lómi ọmọ kò sínú ẹbọ àdínú àwọn àfáà àgbà tí wọ́n jáde pé nǹkan kan ṣe àwọn náà ara àwọn sì ń fọwọ́ ra fọ́tò ṣé Ibrahim báyìí pé àwọn fọwọ́ ra fọ́tò ṣé Ibrahim aburú náà sì kú lára wọn ìyí tí wọ́n ṣe yẹn bọ́ ni àyàfi tó bá ṣe pé ní wọ́n ṣe lórí àìmọ̀ kan lókun níjọ́ tí wọ́n bá ti mọ̀ pé ní tí ọ̀dá ni wọ́n gbọ́dọ̀ dédìí ẹ̀ mọ́ ìwọ́n bẹnu ẹlòmíì tí ń forí balẹ̀ fún fọ́tò ṣéwù dọ̀lọ́ òní tí ò ti kò mẹ́ tí wọ́n bá rí fọ́tò ṣéwù ṣé yóò kó sínú ẹbọ bí ọ̀rọ̀ sàárè náà ni tẹ́ni ẹ lọ́mọ sí sàárè sí tẹ́ àwọn èèyàn sì sàárè sílé lónìí wọ́n lọ kúnlẹ̀ sí ti sàárè wọ́n ṣe bàbá mi ojú orí bàbá mi rèé bàbá mi ẹ má sùn lọ́rùn ẹlòmíì ò gbé fọ́tò bàbá rẹ̀ yóò fi rọrí ìgbà tẹ́ ń bẹ láyé lẹ̀ ń wo kí ní ṣẹlẹ̀ nígbà tẹ́ bá kù láyé tán kí ni wọ́n fi padà máa fi fọ́tò yìí ṣe àwọn táwọn ń bẹ láyé máa gbọ́rọ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní falamma ra'aha rasulullah ìgbà tá ànábì wá rí kíní tí Aisha ara yẹn tó rí àwòrán bẹ̀ qama ala al-bab ànábì wá dúró lẹ́nu ọ̀nà inú ilé kò wọlé falam yadkhul wọ́n lànàbì ò wọlé njọ́ náà fa'araftu ẹ̀rí nǹkan ìyàwó Aisha ni mo ti wá mọ̀ ó ní fa'urifat fi wajhihi al-karahiyya ìyàwó Aisha láwọn rí lójú ànábì àwọn rí ìkorò ojú wọn korò bí wọ́n ṣe rí fọ́tò lára nǹkan ọ̀rọ̀ tí ìyàwó ara kalẹ̀ ẹ̀wọ̀n nǹkan ànábì rí àwòrán tí wọ́n yà sára nǹkan ojú ànábì korò pé wòrè faqalat ìyàwó Aisha wá sọ wípé ní ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run atubu ila Allahi wa ila rasulihi mo wá foríjì lọ sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ fama adnabtu ìwọ ìyá wa dákun wọkọ̀ mi kí lẹ́sẹ̀ mi faqala Rasulullah
anabi wa ń dá lóhùn pé ma balu hadhihi an-numruqa èwo ni tó wà kí ló wà nù lé kí lè lé ìtàwòrán bẹ́ẹ̀ faqalat ìyàwó Aisha wa ní ishtaraytuha laka ìwọ náà ni mo rà á fún taqudu alayha ó lè máa jókòó lé lórí wa tawassaduha ó sì lè máa fara rọ̀ ó lè máa forí rọ̀ faqala rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa ń dá ǹjọ́ náà pé inna ashaba hadhihi suwari rí gbogbo àwọn tí a máa yàwó àwọn àwòrán báyìí yu'adhabuna wọ́n jìyà wa yuqalu lahum wọ́n sì máa sọ fún ọlọ́jọ́ àlìkíyàmà pé ahayu ma khalaqtum gbogbo tẹ́ ẹ fọwọ́ ara yín yà kalẹ̀ tẹ́ ẹ fọwọ́ ara yín dálẹ̀ yìí ẹ máa fẹ̀mí sí la thumma qala anábì wa ń sọ báyìí lẹ́ẹ̀kan náà pé innal bayta alladhi fihi suwar rí gbogbo olé tírú àwọn àwòrán báyìí bá ti wà ń bẹ̀ la tadkhuluhu li malaikatu àmàlẹ́kọ̀ ní wọbẹ̀. sọ ẹnìkan kọ́ bíi pé ọ̀rọ̀ fídíò wa ń kọ́ ibi tí máa ti wá ìnígbẹ́jọ́ ọ̀rọ̀ yóò gun ẹyọ kàdísùn ti tó wà nínú bíi kí wọ́n parí ọ̀rọ̀ mi síbí ṣẹ́rí ọ̀rọ̀ fídíò kò sí lójú ayé ànábì síbẹ̀ náà ni ọ̀rọ̀ fọ́tò wọn fi kámẹ́rà ayà kò sí lójú ayé ànábì ayé ẹ̀kọ́ ni àmọ́ tó ní ṣe pẹ̀lú at-taswir yíya nǹkan ó wà lójú ayé ànábì àbí òsì ń bẹ̀ ìyún wà ń bẹ̀ ẹjọ́ sí gbogbo àti wà agreed báwọn àwọn tá a bá jọ wà pẹ̀lú wa tá a jọ wà ń bí tá a jọjọ́ máa kẹ́kọ̀ọ́ ni o tá a bá ti jọ agreed bí ẹlẹ́ẹ̀já kọ agreed kí ni mo sọ ni pé nǹkan at-taswiru ká ya nǹkan ó ti wà lójú ayé ànábì ayé ẹ̀kọ́ àmọ́ ká fi kámẹ́rà yá ká ṣe fídíò ìyẹn ni ò sí lójú ayé ànábì ṣáàtì agree ṣe are we agreed on that point so táyé pa àti agree lórí eléyìn ká wá bọ́ síbi pé kí ló fà táwọn àbá mi sọ̀rọ̀ lórí ẹ̀ tí wọ́n fi gbé hadithi ntí Sheikh Qamaruddin Yunus ń sọ yìí tí wọ́n fi gbé lé lórí ẹ̀sìn ẹnìkan sọ pé náà ìtumọ̀ ẹni pé agreed àti gba ẹ̀sìn Tayyib Hassan Sọ̀búrọ̀ Ọlásùnkànmí Ọlábíyì Ọlánrewájú ẹ̀sìn Adéoyè Jazakumullahu khairan so kìí sọ̀rọ̀ ọjà àwọn èèyàn bẹ tí wọ́n ṣe súnà táwọn náà ya fọ́tò wọ́n ya fọ́tò èmi tí mo bá yín sọ̀rọ̀ ìmọ̀ ń ya fọ́tò gbogbo pé ìya fọ́tò mọ́ ní ìsìn kìí pọ́dún kan àmọ́ tó ní tọ́lọ́ fi kí àwọn tá a jẹ́ mùsùlùmí ibẹ̀ ni mo wá fẹ́ ti parí ọ̀rọ̀ yìí àwọn àfáà alágbàáyé wá jókòó ipe hadith rẹ̀ tó sọ fún wa pé ní ká má ya fọ́tò ẹ ti rí báwọn àmọ́ lọ́jọ́ tiwa lónìí a ti ń gbé kámẹ́rà jáde a ti ń lo digital a ti ń lo Canon a ń lo gbogbo àwọn kámẹ́rà a ti ń lo fóònù nínú táwọn náà gbé síwájú yìí wọ́n pe àwọn ikọ̀ kan ní al-lajnatu ad-da'imatu lil iftah ibẹ̀ yẹn wọ́n gbé kalẹ̀ fún tọ́rọ̀ kan bá fẹ́ rújú tí ó sì sí ń tọ́ ṣẹlẹ̀ tí ó sí òfin ẹ̀sìn kankan lórí ẹ̀ tẹ́lẹ̀ gbogbo àfáà àti iṣẹ́ mímọ̀ ẹja lọ pàdé ńbẹ̀ ìtọ́lọ̀ fi káà mùsùlùmí lò wọ́n wá pèdè lágbàáyé lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé pé ẹjẹ́ lọ pàdé àwọn àfọwà kó tí a pàdé ara wọn ó yá kí ni wọ́n rí ń bì ó yá kí ni wọ́n rí ń bì lórí ọ̀rọ̀ àtàsíwírù photography tó jẹ́ photographic kìnnìtà ń yá yìí nísìn ọ̀rọ̀ méjì náà làwọn àfáà sọ lórí ẹ̀ nígbà tí wọ́n fi mọ̀ ara wọn lé lórí ọ̀rọ̀ méjì náà wọ́n sọ àmọ́ kí n tó lọ bí ọ̀rọ̀ méjèèjì mo nígbà tá a ti agree pé nǹkan yíyà ń bẹ lójú ayé ànábì sẹ́yìn pé ànábì wa Idris alayhi salam wọ́n sọ pé òun náà kana yakhutu òun náà máa ya nǹkan lẹ̀ ìlà àwọn àfọ oníyèpẹ̀ iná máa lò lẹ́rìí lọ́dọ̀ tiwọn pé ànábì kan kana nabiyyun min anbiya'i la yakhutu wa man wafaqa khattuhu khattahu fadhaka tí n bá ṣe hadith náà kóòtù tánàbì sọ wípé ní ìkànnà ànábì tó ṣáájú náà máa ya nǹkan lẹ̀ kana yakhutu àmẹ́ni tí ya nǹkan lẹ̀ tiẹ̀ náà bá dọ́gba pẹ̀lú ya nǹkan lẹ̀ tànábì yẹn irú ẹni tó gbanu ẹ dákun táwa lọ́ba ànábì Idris láyé táàfin mọ̀ pé bí ṣe máa yáre ẹ̀yà fún yẹ̀pẹ̀ ẹ máa jẹyìn lọ́bẹ̀ rọ́ lásán lẹ́ ń pa fáyé wọ́n ya nǹkan lẹ́jọ́ ànábì àmọ́ digital fọ́tò tí ì dé àwọn afá wa jókòó àwọn ń pè ìmọ̀kan ní alkiyas lọ́dọ̀ àwọn afá kí ló ń pè ní kiyas lọ́dọ̀ àwọn afá wọn lè pè ní atamthil fífi nǹkan sẹ́gbẹ̀ẹ́ ara wọn ipe nǹkan kan tá a rí tó níná sùn àwọn àfáà tán báyìí pé wọ́n ṣiṣẹ́ usulul fiqh wọ́n máa já mọ̀ pé n tá ń pè ní alqiyas definition tí mo rí pé ó lè súnmọ́ jù òun náà ni raddu waqi'atin ghayru mansusin alayha ila waqi'atin mansusin alayha wọ́n ní littifaqihima fil illati wa bittali al-hukm kí ni wọ́n sọ lédè lábáwá wọ́n ní ká gbé nǹkan kan tí ń ṣẹlẹ̀ lásìkò tiwa yìí tí ò lẹ́rìí kò lẹ́rìí kankan lórí ẹ̀ káwà lọ gbé sí nkẹ́kẹ́ tó ti ṣẹlẹ̀ tóhun lẹ́rìí littifaqi ma fil illa nítorí pé reason nǹkan jọ pa wọ́n papọ̀ kí ni reason tó jọ pa wọ́n papọ̀ yíyàwòrán ó jọ pa wọ́n papọ̀ tẹ́lẹ̀ tó sọ pé èèyàn yàwòrán ìyẹn lè fi ọwọ́ ya àwòrán
èèyàn lè lo fóònù ya àwòrán, èèyàn lè lo kámẹ́rà ya àwòrán, àwọn nǹkan tí èèyàn lè fi ya àwòrán ń bẹ. ìkan wá ń bẹ nínú ẹ̀ tó pé lójú ayé ànábì wọ́n ti ń fọwọ́ ya àwòrán lẹ̀ sára nǹkan, wọ́n máa fi ya àwòrán sára aṣọ, wọ́n máa fi ya àwòrán sára igi, sára àpáta, sára nǹkan míì. wọ́n ṣẹbọ ńgbà náà wọ́n ń ya àwòrán yíyà náà lọ bá wọn débi pé wọ́n ń gbẹ́gi lére, àwòrán kan náà ní gbígbẹ́gi lére àtàmàfíìl. wọ́n ní litifakihima fil illa, nítorí pé reason kan jọ pa wọ́n papọ̀, wọ́n fẹnu kò lórí reason, nítorí pé ní illa nu reason lọ́dọ̀ àwọn kéw, ká sọ pé lóde lúgà ní illa àrùn ni wọ́n ń pè bẹ́ẹ̀, àmọ́ nínú tíra lọ́dọ̀ àwọn àfún ṣẹ̀ríà tó máa ń sọ̀rọ̀ àlẹ́ illatu reason láàmú tu sí pé reason tọ́jọ pa wọ́n pọ̀ náà ní pé yíyàwòrán ń bẹ láàrin àwọn méjèèjì. wọ́n ní wàbí táàlì alhukim, àwa fẹ́ kí ìdájọ́ yọ láàrin méjèèjì. kìyàsù làwọn àfáà wá fi pín kínní pé ń da ànábì ní ẹ má yàwòrán nítorí nǹkan báyìí. reason tó fi ní ẹ má yàwòrán ni pé mudahatun li khalqillah, ẹni tó ya nǹkan lẹ̀ gbígbà kó náà dá nǹkan bọ́lọ̀ náà ṣe ń create nǹkan náà fẹ́ create nǹkan. tó bá dálì kí á mọ̀ wá sọ pé ní gbogbo ń tẹ́ ẹ̀yà kalẹ̀ yìí ẹ máa fẹ́ mi sí la. àmẹ́ tó wá ní ẹni tó fẹ́ lu fọ́tò ń tiẹ̀ kéde kó ń fẹ́ ya nǹkan kan lẹ̀ ó kàn snap pin in tó sì yà náà ni ó dùn sára fóònù rẹ̀ tí ó sì fọ́ jáde. wọ́n ní bẹ́ẹ̀ náà ni làwọn afáàfin wá jókòó wípé ẹjá lọ lo kìyàs nínú alukur'ani. ọlọ́run ní gbogbo tí bá ti ń pè ní àlùfànṣá ìwà àbàjẹ́ ẹ má dédìí ẹ̀. sọ́lọ́ ń dákọ̀ pé ẹ má mu sìgá ń bẹ, ṣèbí wà àlùfànṣá ni sìgá. a jẹ́ pé ẹ má wùwà àlùfànṣá o, ó ti kó gbogbo ọ̀ràn àlùfànṣá nígbà táyé bá sì ń jáyé sínú. ẹni kullu muskirin khamrun, gbogbo tí bá ti ń mú yàn hún ríra ọtí ni. wa kullu muskirin haram, gbogbo tí bá sì ti ń mú ní hún ríra èèwọ̀ ni, ẹ má dédìí ẹ̀. nígbà tá Ànábì sọ̀rọ̀ yìí ṣé wọ́n ti mú codeine? ìgbà tá Ànábì sọ̀rọ̀ yìí ṣé ti mú heroin? ìgbà tá Ànábì sọ̀rọ̀ yìí ṣé ti fa loud? ìgbà tá Ànábì sọ̀rọ̀ yìí ṣé ti mú sápẹ́lẹ̀ wọ̀ta? ìgbà tá Ànábì sọ̀rọ̀ yìí ṣé ẹnẹsì ti wà? ìgbà tá Ànábì sọ̀rọ̀ yìí ṣé ti fi gọ́tà? ìgbà tá Ànábì sọ̀rọ̀ yìí kí tún ni? ṣé ti ń gbé kólò? ṣé ti ń gbé ọjà? ṣé ti ń mú gbẹ́sẹ̀? Ànábì sì ní kullu muskirin khamrun. ẹwà àtìgbà tó ti sọ̀rọ̀ náà ti over 1000 years. inú àwọn tíra yìí náà láti kà á pílẹ̀ táwà wà nínú àwọn tó ṣe pé yu'minuna bi ba'dil kitabi wa yakfuruna bi ba'd. alàgbà kan wọlé nítorí pé àwọn ń kó sínú ẹ̀. ọ ń ya fọ́tò lónìí ọ̀ sọ fún ọ yí pé kọ́ ọmọ sọ yí pé ní yíya fọ́tò ọ̀dà nígbà tá a ti rẹ́ẹ̀rí pé kò dà. kò sọ yí pé ní kọ́ ọmọ lè dúró bí òdodo wà. ẹsẹ̀ oúnjẹ àrí wọ́n ní ọtún gọ́ọ̀mù náà bẹ́nu tí wọ́n tún fà Colorado àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí láwọn fi gbé sẹ́gbẹ̀ẹ́ pé Ànábì sọ pé gbogbo tí bá ti ń mú ní hún ríra o èèwọ̀ ni o, àti gbogbo táwọn kódà tó fi mọ́ dìẹnu táwọn èèyàn máa dì sẹ́nu báyìí tí nǹkan ó ti ṣe làákà ìwọ̀n ìgbà tí wọ́n bá dìẹnu tán òun náà haram ni. àwa ní rí nọ́ọ̀sù kẹ̀kẹ́ tí ń sọ lọ́tọ̀ọ̀tọ̀ pé gẹ́gẹ́ mú o haram ni àbí ó lè kókó haramu ni. mọ̀dámọ̀ tó bá jẹ́ pé ogun tó bá ti lè fi sẹ́nu rẹ tó ti lè máa mú ọ̀hún ríra tó ní máa tó ń ṣe máa ń táìmù tó bá mú yẹn ó ti wà nínú kullu muskirin khamurun wa kullu muskirin haram. gbogbo tó lè mú ọ̀hún ríra haramu ni. ibẹ̀ làwọn afáàtì wa máa yọ kìyàsù jáde. wọ́n ní a ní ta fẹ́ fi wọn nǹkan a sì ní ta fẹ́ wọn nǹkan lé lórí a sì ní reason a sì ní hukimu mẹ́rin náà wọ́n pín sí. iná náà ti wá yọ aksamu alkiyasi wọ́n la ní kiyasun jaliyun a sì ní kìyàsún khafiyun. ẹsẹ̀ ń jàre wọ́n ní ẹ̀lẹ́ náà mẹ́rin nínú táwọn èèyàn mú ẹ̀lẹ́ tẹ́ bá mú yún báyìí ẹ lè sùn lọ tẹ́ bá jẹ sàárì tán ó dìgbẹ́ bá fẹ́ sínú ẹ tó jí. kò yìí sí kúlù ẹ̀lẹ́ khamurun kò yìí sínú hadith. bó la sì wá mọ̀ pé ganpa gégémù ẹ̀lẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó la sì mọ̀ pé ó ti dèèwọ̀ fọ́mọnìyàn tó jẹ́ mùsùlùmí ẹni tí ì bá ṣe mùsùlùmí òun ó máa mú pírọ́blẹ́mù tiẹ̀ nù ìbẹ̀nu mùsùlùmí náà ti mú. mùsùlùmí tí sì mú bí ṣe mú tó bá ilé gbà lẹ́mìí ara rẹ̀ pé tó ń mu ìhàlálì ni ó ti di kèfèrí kọ́tàn. kí ló fà á ó sọ ntọ́ lọ́n sọ dèèwọ̀ dẹ̀tọ́ ó sọ ntọ́ dẹ̀tọ́ ó sọ dèèwọ̀ lọ́dọ̀ ara rẹ̀. gbogbo ẹ̀ bá sì lè kó sírú eléyìn ó ti di kèfèrí. ok tí mùsùlùmí bá wá sàlàyé eléyìn ò débẹ̀ wọn ni àwọn mùsùlùmí tó dé o àní ìsọ̀rù èpè ẹbí gbogbo àwọn tí ń ya fọ́tò náà pé kí láǹfààní tí wọ́n rí inú fọ́tò yíyà gbogbo wa sí abáàkọ́ tó ti justification ni pé báwọn kan bá ṣèyàwó òun ti rẹ́ nìkan tó wà lẹ́mbàsì ó fẹ́ gba visa àwọn ní fọ́tò tí wọ́n fi ṣèyàwó dà
kò wá rí fọ́tò mú jáde wọn bá fún visa nígbà wọn wá fún visa sọ́kù láyé nígbà tí ó gba visa ló èbó sí ọ̀padà ráyè rẹ̀ ṣe gbogbo àwọn nǹkan tẹ́ ẹ máa ń lòun làákàyè tí yín ló dọ̀bálẹ̀ tẹ́ ẹ fi rò pé bí ó ti lọ́nu ayé ti lajú wedding certificate ni wọ́n fi ń confirm àwọn èèyàn fún pé wọ́n fẹ́ travel lọ́kọ àtìyàwó tẹ́ bá ti lè ní wedding certificate wọ́n ti lọ wedding certificate is okay tẹ́ bá wá yá on a normal circumstances lè wáyé ẹ kàn yá bíi méjì mẹ́ta wọ́n á béèrè fún eléyìí wọ́n béèrè fún ni ìní dáàtì hajatu ilayhi tí ẹ bá ní bùkátà kẹ́ bùkátà rẹ̀ lọ́dọ̀ yín àwọn àfáà lágbàáyé jókòó nígbà tí ò ti sẹ́ẹ̀dì tó wá sàn pọ̀nà ní pọ̀nyàn wípé photograph lànàbì ń sọ àbí ti fóònù lànàbì ń sọ tó kàn sọ̀rọ̀ àwòrán kalẹ̀ làwọn àfáà òfin dà wá láàmú lé lórí ẹ̀ minhum man dhahaba ila al-man'i wa minhum man dhahaba ila al-jawaz aláwọn míì tán sọ yí pé èèwọ̀ ni ẹ má ya fọ́tò rárá aláwọn míì tán sọ yí pé ní kò sí láì fínú yíyá rẹ̀ nígbà tí a bá ti ní bùkátà sí afẹ́sí international passport òfin ìlú ibi tá ń lọ ló bùkátà rẹ̀ ó sì lọ pẹ̀lú tí ń bẹ lágbàáyé òǹdíwọ̀n ad-daruratu ẹ̀wọ̀n ọ̀lọ́dọ̀ àwọn àfóhùnkéw alaikum salam ẹ̀rọ̀sà wọ́n ní ad-daruratu tuqaddaru bi qadriha nǹkan tí làlúrí ó sun wa lọ bẹ̀ tá a fi fẹ́ ṣeun ó ti ló ń díwọ̀n tí wọ́n fẹ́ já fi ṣe wọ́n ní ad-daruratu tubihul mahdurat kọ́yídà ní tó já mọ̀ wípé làlúrí ó afẹ́sìn kankan òfin Islam sì ní àmọ́ débẹ̀ tí làlúrí bá ti lè pè wá lọ síbẹ̀ in tó jẹ́ wọ̀ tẹ́lẹ̀ yóò máa di ẹ̀tọ́ ní táìmù tá a fẹ́ ṣe àfáà ní ẹmọ́jà tún ilẹ̀ tán yẹn kó máa di pé ńgbà tí wọ́n ti ní ẹmọ́jà ẹlẹ́dẹ̀ kẹ ẹmọ́jà kẹ ẹmọ́jà nǹkan ẹni ẹbí wá ń pa tí ó sì ní nǹkan míì tí ó jẹ pé wọ́n ń jẹran ẹlẹ́dẹ̀ lọ àbí ń jẹran ajá lọ àbí ń jẹ àwọn nǹkan míì tó jẹ́ wọ̀ wọ́n ní fama torí tún máa lè yìí in tí ó bá jẹ pé ní ìnira ló sun yín débẹ̀ tó jẹ́ pé ìnira yẹn ó ṣeé ṣe kó lead lọ síbi ikú níbẹ̀ in tí Islam ní ẹmọ́ dédìí ẹ́ dédìí ẹ̀ àmọ́ tuqaddaru bi qadriha òǹdíwọ̀n tẹ́ jẹ tẹ́ fi yólẹ̀ yọ ń bẹ̀ ajẹ́ pé tẹ́ máa sọ pé a fẹ́ ya fọ́tò òǹdíwọ̀n tí bùkátà wa bá níta bá bùkátà sí nìkẹ́ láti kí ni o ńlá yọ ọ̀rọ̀ tí mò ń sọ èmi kọ́ ni mo ní o àwọn àfáà lágbàáyé ni wọ́n jókòó al-lajnatu ad-da'imatu lil-buhuth al-ilmiyya wal-iftah wọ́n ní ọ̀rọ̀ tí mò ń sọ yìí àwọn arọ́wọ́ àṣẹ àwọn àfáà ni a sì sọ náà ni ìtọ́lọ̀ onífàtàkùnlọ́hà mastata'tum níta bá di pàgbára wa ká ń bẹ̀ náà láṣẹ ntagbara wọ baka ama belon kó fi rọ̀ wá lọ́rùn ẹ jẹ́ wá máa sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi tó yà sùkò wa ó ní wípé wọ́n ṣe kìyàsù rẹ̀ ni kéde pé ẹ̀rí kan ló wà nínú alukur'an àbí ẹ̀rí kan in ló wà nínú sunna wípé photograph onítẹ̀ fi kíní yá o àbí tẹ̀ fi fóònù yá o inni anabi sọ pé la'ana Allahu al-musawwirin al-musawwiruna at-taswiru ti jáde yíya nǹkan so ẹni tí fọ́tò yíyà ti gbádùn mọ́ òun ò lè gbọ́n tá à ń sọ iye ẹni tí nǹkan yìí ṣe tí rẹ̀ kò lè gbọ́n tá à ń sọ iye society mọ̀ pé fákìdù ṣe yìí láàyò ọ̀tí ẹni tí ò ní nǹkan tí ó produce àbí tí ò ní nǹkan tí ó present fáwọn èèyàn lójú rẹ̀ náà ìsọkúsọ ní ọjọ́ ìtọ́ka àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí ni pé ìta nẹ́bí sọ rèé wọn wá ní wánú ilé rẹ̀ kán wá dì ọ́ lọ́wọ́ mú àbí kán wánú family rẹ̀ kán dì ọ́ lọ́wọ́ mú ìwọ ló ní problem rẹ̀ ṣe bóńkálùkù nínú hadith kudusi wọn là nẹ́bí ní ọlọ́run ní tó bá dàlì kíámà wọ́n sọ pé hadhihi iya a'malukum iṣẹ́ rẹ̀ tó fayé rẹ̀ ṣe rè uhsiha lakum wọ́n sì hàn ọ́ lọ́jọ́ náà faman wajada khayra ẹ̀ ń bá dọjọ́ náà tó bá bá dáadáa pàdé ń bẹ̀ falyahmadillah kó dúpẹ́ fọlọ́run wa man wajada ghayra dhalika ẹ̀ tó bá sì bá mi pàdé tí wọ́n bá aṣọ tí ń sorí kunkun gbogbo irú àwọn nǹkan tá à ń sọ yìí èmi àtàwọn kan sọ̀rọ̀ mọ́lúdì ní bí ọ̀rọ̀ ìjẹta wọ́n sàn sọ pé rárá kò sẹ́ni tó lé ní káwọn ọmọ sí mọ́lúdì o báwọn ṣe wáyé kíní kankankan ní táwọn ń ṣẹnu nígbà tó ipá níyà àwọn ti dá ń bẹ̀ kíní kankankan mọ́ á ní ẹwà tó bá ṣe yí pé ní ṣéwù tẹ́ ẹ gbà fún ẹ̀dàpẹ́ bá ní gbọ́ ọ̀rọ̀ yẹ rí pé ọ̀rọ̀ làkẹ́ ni tó yẹ pé ṣéwù tẹ́ ẹ gbà fún lápèjì ọbẹ̀ ṣé Ibrahim ẹ máa wọn kẹ́ o tó yẹ pé ṣé Ibrahim lápèjúwe àbí ṣé Abdul Qadir lápèjúwe àbí ṣé Amada Tijani lápèjúwe tó bá ṣe yí pé ní àwọn ni wọ́n sọ pé àwa padà lọ tú tíra àwọn kan wá sọ pé mọ́lídì nǹkan ká ní wọ́n ń bẹ láyé àbáwọn àlífà wọn wá sọ jáde lónìí pé mọ́lídì yẹn nígbà ìmọ̀ la fi ń ṣe kò sínú tá a gbọ́dọ̀ mọ́ ṣe amọ́ṣe mọ́ o mo ní sẹ́ẹ̀ mọ́ sí lọ abẹ́ẹ̀ ní sọ lọ wọ́n láwọn ò ní ṣe mọ́ mo ní sẹ́ẹ̀ ti rí báwọn ẹ ní bìlíìfù nú àwọn ṣéwù yín tí wọ́n ń dá àwọn àdádálẹ̀ fún yín tẹ̀ ń ṣe àmọ́ tó bá ṣe pé ní wọ́n sọ pé ànábì lọ sọ báyìí ẹ mọ̀ gbé sẹ́gbẹ̀ẹ́ kan yí pé tá a bá tún ṣe báyìí ńkọ́ tá a bá tún ṣe báyìí ńkọ́ ajẹ́ pé òǹkàlùkù mọ̀ òdodo òǹkàlùkù sì ń gbódodo aláàjì wa táyé ìjọba wọ́n ní ìta ànábì ń sọ ní ìtẹ́mọ̀ yà tí wọ́n gbẹ̀gì rẹ̀ lérè pé kìí ṣe pictures
bàbá ẹ lọ́nu sọ́yìn mùsùlùmí ọlọ́run sí ẹ̀yìn máa ka translation kìíní dáadáa ẹ lọ kà á. pílò nǹkan ọ̀rọ̀ rí tí ànábì bá lọ́wọ́ Aisha lọ́jọ́ tó wọlé tánábì fi dúró lẹ́nu ọ̀nà tí ò wọlé sí èrè ni wọ́n ya àwòrán yẹn sára aṣọ lànábì kódà rìwáyà míì tún bẹ tó yẹ pé wọ́n ya àwòrán sára aṣọ ànábì ní kí wọ́n lọ ya àwòrán abẹ kó ń bẹ. àwọn afáyẹsẹ̀ wá jókòó lágbàáyé lórí pé irú àwòrán èwo sáwòrán ti èèyàn bó láti ṣèyùn sí àwòrán ti àwọn nǹkan ẹranko bí àwọn igi àwọn non-living things bó láti ṣèyùn ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ aláyìí táyé ìjọba ẹ̀yin máa ka nǹkan dáadáa ẹ lọ kà níbi àwọn ọ̀nà ibi tẹ́ ẹ ti máa kà á tẹ́ bá ti wá kà tán ẹ jẹ́ mi àti yán sọ̀rọ̀. nínú Sahih Muslim tí mo gbé dání ní hadith 2107 bẹ̀ ẹ kà wọ́n kọ́ bẹ̀ tó pọ̀ ní tí mo mú wá ń bẹ̀ ní tí ó pé ànábì fẹ́ wọlé báyìí olórí àwòrán níbi nǹkan tí ó forí lé níta máa gbá pálé bíi pílò bíi àwọn aṣọ ọ̀rọ̀ rí ànábì ò wọlé Aisha ni mo wá rí ìkorò lójú ànábì bẹ́ẹ̀ pé a ilé tọkọ mi ò wọlé ó ní wọkọ mi ṣàforíjìn tí ẹ̀ ti ta pasẹ́ yà sí ọlọ́run àti ànábì rẹ̀ ànábì ló sì ń kankan èwo ni nímúrúkọ tó gbé kalẹ̀ yìí ó ní wọn náà mọ́ra fún wọkọ mi kó o lè máa rí njókòó lé ọmọ gbọ́wọ́lé ànábì dára o gbogbo ẹni tí máa ń rú àwọn nǹkan tí wọ́n yà àwòrán yìí tí ń ya àwòrán rú eléyìí yu'adhabu yawm al-qiyamah yóò jìyà lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah yóò jìyà sọ ẹ mẹ́jà torí pé àwa ń ṣe nǹkan káwá gbọ́ wá sí débẹ̀ àbí àwọn sọ̀rọ̀ débẹ̀ kó wá lè lára wa o tí ó bá ti rọ̀ wá lọ́rùn lónìí ká máa fi sínú bẹ́ẹ̀ lọ́run pé kó dáhùn kó jọ torí pé èmi máa ń bèèrè lọ́dọ̀ àwọn èèyàn gan nígbà táwa náà fi ń ya fọ́tò àǹfààní wo la ń rí inú pa ya fọ́tò pẹ́lá pinra rẹ̀ tá a bá ya fọ́tò bíi 10 years ago 10 years míì ti tó ń bọ̀ ká tún máa wò pé ẹ̀rí ọrùn mi wá gùn bí níbi ọrùn mi ti wá kí ni mẹ́ńbẹ̀ kódà nígbà táwa náà tún kéré jù báyìí lọ tálejò bá wá àbá wá lejò lọ wọn ó gbé kíní kan bíi àwọn tẹ́ máa tọ́jú fọ́tò pamọ́ sí mo ti gbàgbé ọkọ rẹ̀ nígbà tá àti lò mọ́nì sí ni o wọn ìlàlejò àmọ́ wo fọ́tò yóò mọ̀ wo fọ́tò iná àwọn aburú tí mẹ́mbẹ̀ wọn máa jí fọ́tò ẹlòmíì mú ó jí fọ́tò rẹ̀ mú tí ò ní mọ̀ wọn mú lọ́dọ̀ àwọn àfáà tí máa lásà sí tẹ́ bá ti róúnjẹ́ làbí kan tí ń dìfẹ́ǹdì ọ̀rọ̀ fọ́tò ó ti láburú kan tí fi fọ́tò ṣe ni nínú bẹ́ńbẹ̀ kò sí yàn ká ń bẹ̀ fa tẹ̀bí fọ́tò làwọn àgbà àfáà lónìí ń kú wọn lọ ya fọ́tò wọn sára sáré táwọn yẹn lọ sáyìn síbẹ̀ lórúkọ pé ya fọ́tò ń bẹ̀ àwọn nǹkan ní Islam wọn fẹ́ ká tilẹ̀kùn mọ́ làwọn àfáà fi gbé ní táwọn pè ní sádù dẹ̀ríà kalẹ̀ sádù dẹ̀ríà kí náà pè ní sádù dẹ̀ríà ó ní wípé ilẹ̀kùn kan tó yẹ pé tẹ́ bá fi lè sílẹ̀ fọ́mọ nìyàn tó bá ilé rí bẹ́ẹ̀ gbà wọlé agbára yóò ní ka mọ́ Islam wà ní ẹ̀tìlẹ̀kùn náà kó má bàa jẹ́ pé ńgbà tẹ́ bá sílẹ̀kùn náà tán tẹ́ bá lẹ́ fẹ́ padà wá fọ́tò album ẹ̀sìn jàre Abu Sofia tẹ́ bá lẹ́ fẹ́ padà wá tiẹ̀ ní rìtì mọ́ ẹ fẹ́ kan tètè tí so kí wọ́n sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi síbi ọ̀rọ̀ so ẹnìkan kọ ọ̀rọ̀ tó pọ̀ ń bí Ọlọ́run bá ní yóò so ń kálukú jẹ́jẹ́ so ẹnìkan tiẹ̀ ti dà síbi inú dà síbi onígbẹ́nu wèrè lọ́jàre màmá àní ẹ̀ àwa ń sọ ń tọ́lọ̀ ń sọ fún yàtà nẹ́bì ní ìdìbò gé wulẹ̀ báyé tí ń jẹ́ náà tẹ́lẹ̀ ó gé náà lẹ̀ ń bá káàkiri ayé ẹ máa so gé lọ ṣé sáwọn ẹ dákun sáwọn ṣé tí a bá ti wá ń sọ̀rọ̀ pé Islam sọ báyìí sáwọn obìnrin tí ń lẹ eyelash tí ń lẹrun wájú orí lọ patí sáwọn là ń bá wí ẹlòmí tí ọmọ jẹ́ náà àwẹ̀ dọ̀la tí ọmọ kẹ́kẹ́ ṣe wọ́n ń sọ̀rọ̀ tí ó sẹ́yìn kù nù sàárè tó ipẹ́ nìkan kò ní bá yín débẹ̀ ṣé kò fọ́tò yẹn lọ nù sàárè náà ìyá wa kan kú lẹ́nujọ́ mẹ́ta yìí níyà náà kú nínú àwọn ìyá tí máa gbé fọ́tò kọ́lé ni àkọ́kọ́ tí mo kọ́ fi mọ̀ pé ayé ò nítumọ̀ fọ́tò rẹ̀ tọ́kọ́ gbé kọ́lé wọ́n kọ́ yọ gbogbo ẹ̀ wọ́n kọ́ lọ dojú ẹ̀ kọbì kan náà inú ilé ṣe á mọ̀bà wọn ní rárá o mọ́tò yìí ṣe ń tọ́ agbọ́dọ̀ mọ́ bá nù ilé mọ́ torí pé ìyàwó ti kú ṣe ń tẹ́ gbójúlé náà nù ṣe ń tẹ́ gbójúlé tẹ́ gbé ìmúra kẹ́kẹ́ tẹ́lẹ̀ ìyá fọ́tò òsìkà ẹjá pàtí àdé kábàrà wa sọ̀rọ̀ tí yóò dodo ọ̀rọ̀ díẹ̀ ṣe rí fídíò yíyà irú tá à ń ṣe yìí irú fídíò tá à ń ṣe yìí so àwọn àfáà jókòó lágbàáyé lórí fídíò àti lórí ọ̀rọ̀ fọ́tò lèmi fi sọ fún yín pé mo sọ́nu fídíò kan tí mo ṣe lánàá náà pé tí fàtúwà kan bá jáde lọ́dọ̀ àwọn àfáà lágbàáyé lọ́la pé fídíò yìí ó kó sínú al-muharramati pé èèwọ̀ ni àwa yìí ò tún ní ṣe mọ́ nígbà tí wọ́n àwọn kẹ̀kẹ́ lórí mídíà mi ìdí táwa fi ń ṣe fídíò jáde táwa fi ń sọ̀rọ̀ lẹ́ẹ̀fì rí pé ẹ̀ lè rí pé ibi tí mo ti wá ń ṣe fídíò kan pé àwọn àfáà wa the arrival of Imam Al-Fatah ẹ̀sìn wa èmi èsì ogbẹ́ ìwọ̀nba tá a fẹ́ lò lásìkò tá a fẹ́ lò nìkan náà lálò lágbèsáyé tára yìí bá ti wò tán ọlọ́run tó wá ṣe oníṣìn social media tó ti wá dá pẹ̀lú àwọn Facebook tó bá ti di 30 days lórí live táwọn ṣe lọ́wọ́ nísìn ẹ̀ níbà lórí péjì mà so ìta bá rìkọ́ọ̀dù tá a post ẹ̀ ẹ̀ rí pé nǹkan kò ní yin jí ń bẹ̀ bí mo ti ń sọ̀rọ̀ náà ní ṣe ń sọ̀rọ̀ ń bẹ̀ ìlànà àfáà fi
justify èèyàn pé wọn ò fi nǹkan kan kún wọn ò sì ní yọ nǹkan kan kún mẹ́ tẹ́ ẹ bá ń wò ó náà láìmọye bẹ́ẹ̀ sì máa ba náà nù kéde pé wọ́n fẹ́ fọ̀ gbìn kan wọ́n fẹ́ ṣe nǹkan kan àmọ́ àwọn ẹlẹ́ni tó ya fọ́tò lọ́jọ́ wedding rẹ̀ tó sì tọ́jú rẹ̀ pamọ́ sínú álbọ́ọ̀mù wọ́n lẹ́yìn òun kọ́ iná mo fi sọ yìí so in táwọn àfáà sọ ìlàwọ́ ọ̀rọ̀ wá sí rẹ̀ àwọn ò tí ì sínú àfáà tí ń dájú ẹ̀sìn àìbẹ̀ẹ̀kọ́ àmọ́ lémi tẹ́mi fi ń sẹ́sìn tèmi lájọ́ tèmi ti gbọ́ yé àti ìbáà náà ṣe wedding ìbáà náà ń bímọ ṣèbá lọ ilé ọlọ́run Mẹ́kà àwọn ìta àyà ń gbà náà tó jẹ́ gbá ìmọ̀ gan kò ṣeé gbé jáde àti dìlítì ọ̀pọ̀lọpọ̀ àfàwọn míì lẹ́ńbẹ̀ sórí fóònù nígbà tẹ́nìkejì òní máa rí in tí wọ́n sọ ń bẹ̀ ní tó yẹ pé ẹ wà á yà ẹ máa pín in fúnra yín irú àwọn ẹlòmíì ní ìṣẹ́jẹ́ tó ń jẹ́ ẹ̀sìn gàgà ẹjẹ́ ń jẹ́ ẹ̀sìn gàgà tí wọ́n bá ya ẹnìkan sọ wípé alùsùnà ní jàbàtà kì í ṣe fídíò àbá jàbàtà tẹkfírí ni wọ́n ṣe alùsùnà o tẹkfírí khawariji ni wọ́n ṣe alùsùnà sọ̀tọ́ bá ń ṣe ìdíyàwó pàwọn ẹjọ́ ń súnà wọ́n ṣe alùsùnà o khawariji ni wọ́n tó ti yé àwọn àfá alùsùnà lágbàáyé ni wọ́n jókòó lórí ọ̀rọ̀ fídíò àti fọ́tò ibi tí wọ́n sì dúó lé lórí ilé mi ń sọ lé lórí pé tẹ bá gbọ́rọ̀ mi láti bẹ̀rẹ̀ mo láàrin nínú wọn tí wọ́n sọ yí pé ní kò sí láì fi ń bẹ a sì nínú wọn tó sọ yí pé ní ó ní haramu ni àwọn tí wọ́n sì sọ pé haramu ni hadisi náà ni wọ́n fi ní àlò lẹ́rìí tẹ bá tẹ̀lé tí mò ń sọ bọ̀ látàrọ mo ti sọ mọ́rọ̀ tí wọ́n bá yìí sọ lọ́la náà táwọn àfáà bá tún jókòó tó ní pé kò sẹ́rìí fún ní aslu wọ́n wẹ̀rí fún ní fáríhùn bí ni tẹ́ bá kẹ́kọ̀ọ́ débi tí wọ́n ń pè ní kìyàsù nù usulul fíkì ẹgbọ̀n tí mò ń sọ iye so ntẹ́mi wá sọ láàárọ̀ yìí ni pé làánà lọ́wùlì musawwirina wọ́n ka tíra jáde ni àwọn kọ́ ni wọ́n ní ọ̀rọ̀ náà ọ̀dà bí àti ẹbí kẹ́nà àfáà tí wọ́n kọ tíra hadith ìgbà àwọn hadith táwọn Imam Bukhari bá wá parọ́ mà nẹ́bì nínú tíra ńkọ́ tẹ́ẹ̀dì sọ pé gbogbo ẹ̀ ní ọlọ́láàfíà nǹkan wọn ni rárá o wọ́n láwọn náà ti gbọ́ yípa nẹ́bì ní man qala alayya ma lam aqul falyatabawwa maq'adahu minan nar tẹ́gbọ́ ìjẹ́ fi dáńjọ́ náà pa nẹ́bì ní man kadhaba alayya muta'ammidan ẹni bá dáadáa parọ́ mẹ́mẹ́ ànẹ́bì tó máa mọ̀ falyatabawwa maq'adahu minan nar kó ti mọ̀ pé inú iná ti ń dódò kó ti mọ̀ bẹ́ẹ̀ so táwọn afá bá sọ lónìí tí wọ́n bá jáde lónìí pé fídíò tí ń gbé kámẹ́rà wá ti ń lọ lọ́tún lósì o tí pé tẹ bá yí lọ síbẹ̀ yóò yí pẹ̀lú yín tẹ bá yí báyìí yóò yí pẹ̀lú yín èèwọ̀ náà tún ni mo wà nínú ẹni tí ò tún ní ṣe fídíò àmọ́ ní tí ìmọ̀débẹ̀ lásìkò yìí òun náà ni pé àtẹ̀síwírù àlefọ̀tògráfì ẹnìkan ẹ máa wo ẹnìkan inú gbà tí ń fi làákà ara rẹ̀ ṣe ó ní ìṣèlú bẹ́ẹ̀ ṣe ṣe fọ́tò lọ́wọ́ wọn lè snap yín jáde ńbẹ̀ sẹ́mi ni mo ní wọ́n snap mi jáde ńbẹ̀ èmi kọ́ mo ní wọ́n snap mi jáde ńbẹ̀ èmi ṣe fídíò tèmi mo kó ńbẹ̀ ó wá ń wo fídíò mi ó lọ snap mi jáde ńbẹ̀ ìyàtọ̀ ńbẹ̀ ẹnìkan ní kí ni proof pé àbájá bàtà tẹ̀kfírí ni wọ́n gbogbo ayé lọ́mọ̀ yùn gbogbo ayé lọ́mọ̀ yùn níparí ọ̀rọ̀ mi táwọn afọ àbáwá jókòó lágbàáyé lẹ́wọ̀n wọn fóun ní mímọ́ o ìyìnsọ drop out to thanawi o àbí drop out to ibtidayi o ìyìnsọ university graduate o ó níbi tí wọ́n máa ń kẹ́kọ̀ọ́ dé tí wọ́n fi fún yẹn ní audacity pé ìwọ náà dá sọ́rọ̀ ẹ̀sìn o èsì eléyìí là ń sọ o tó máa jókòó lágbàáyé lórí nǹkan ìwọ tó ń gbọ́n tí wọ́n ń sọ àbẹ́ ọgbọ́n tí wọ́n ń kà ọ láǹfààní kó o choose nígbà tí ò ti sí náà sùn sọ̀rí nínú Kùránì pé báyìí ni sánpọ́nná kò sí náà sùn sọ̀rí nínú súnnà pé báyìí ni sánpọ́nná wọ́n ṣe ń tàn pé ní kìyàsì ni mo fi yanjú ọ̀rọ̀ mi nígbà tí mo fẹ́ parí ọ̀rọ̀ yìí wọ́n gbé in tí ò sẹ́rì fún ní àsìkò tiwa yìí wọ́n wá gbé sẹ́gbẹ̀ẹ́ intẹ́rì ti wà fún tẹ́lẹ̀ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn nítorí kí wọ́n rí pé nǹkan kan bẹ́ẹ̀ tó jọjọra wọn iná ni àwòrán so wọ́n ti ń yàwòrán ti pẹ́ ọ̀nà wo nígbà yàwòrán wọ́n yà á lẹ̀ ọ̀nà wo làwọn gbà yàwòrán à ń snap way ní sì mú àwòrán jáde iná ló jẹ́ káwọn àfọ òpin sọ̀rọ̀ méjì ń bẹ ọ̀nà méjèèjì á sì pín sí àwọn méjèèjì náà wọ́n jọ fẹnu kò sí pé tó bá ṣe yí pé ní intí aníbùkátà sí ni kò sí láì fi ń bẹ eléyùn àdọ̀rúrọ̀ tó kọ́ dárò bùkọ́ dèrè à gbogbo àwọn fọ́tò tó ń kó pamẹ́lé sọ́ńtọ́ fẹ́ fi ṣe so sẹ́yìn pé a ní àlàdílátù làkìlíyà ẹ̀rí tó ti ẹ̀tọ́ pé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú làákàyè sọ́ńtọ́ fẹ́ fi fọ́tò tó ń kó pamẹ́lé ìwọ náà sọ́ńtọ́ fẹ́ fi ṣe èèyàn mélòó nú èmi àti ní máa rántí tó bá upload fọ́tò tán tí ó ṣàdúrà lẹ́yìn ìgbà tó ya fọ́tò pé Allahumma kama ahsanta khalqi fahassin khulqi torí pé àwọn èèyàn mọ́ ń tọrọ mọ́ àwọn nǹkan yìí tó bá ya fọ́tò táwọn èèyàn bá ń kí ọ pé you are damn set you are kíní kankan ṣé wọ́n ráyè sọ masha Allah la quwwata illa billah
tó ì jẹ́ pé aburú táwọn èèyàn fi fọ́tò ṣe ọ̀pọ̀ ju báwọn èèyàn ṣe ń wò ń lọ. ìsìláàmù tó lọ́n fi súnà kẹwàá lójú ó dínkù díẹ̀. àwọn èèyàn wọ́n fi fọ́tò dára wọn lẹ́kùn ìyà, wọ́n fi fọ́tò dára wọn jókòó, wọ́n fi fọ́tò sàṣíra wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọkọ àtìyàwó tẹ́ ń gbọ́ra wọn yé, wọ́n lè wá fọ́tò ọkọ àtìyàwó ká dojú ẹ̀ kọra wọn báyìí, wọ́n lè kọ̀yìn ẹ̀ síra wọn báyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. al-aynu haqqun, Ànábì ló sọ bẹ́ẹ̀ fún wa. al-aynu haqqun. So kò sí bá ṣe sọ́tò ẹni tí ó gbọ́ yóò gbọ́. àmọ́ tó jẹ́ mi wá sọ̀rọ̀ yìí ni pé tẹ́ ẹ bá rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí, àwọn ẹlẹ́bọ tí wọ́n á gbé fídíò àwọn àfà tí wọ́n ń bu èpè jólẹ̀ fún wọn, kò tọ́ fún ẹni tó náà bá jẹ́ mùsùlùmí kó gbérú fídíò kó náà wá máa sọ̀pọ́ọ̀tì irú èpè òun ní tẹ́mi wá sọ láàrin náà. So torí kò yẹ́ lómi ní tá à ń sọ, kò yẹ́ lómi wá gbọ́ ní tá à ń sọ. ẹ̀rù ọ̀bà ó pé Ànábì sọ pé la'ana Allahu al-musawwirin, Ànábì ní kò ní dá fún wa náà yàwó bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ náà yà fà kò ní dá fún. So ẹ̀rí pé ṣé Kọ̀mọ̀rúdì Yunus nísìn wọ́n ń ṣe wá àti fáwọn mùsùlùmí tí ń bẹ wájú wọn láti lè ṣe ń tà ń pè ní azajiru. ó bá tiẹ̀ jẹ́ pé òun ya fọ́tò náà tẹ́lẹ̀ máa súnra kì díẹ̀ tó bá ti ní tó fẹ́ fi ṣe kí ló ń yà á fún gbé fọ́tò sórí Facebook. gbogbo àwọn àfa àwọn tí máa gé kéèkì náà àfa náà wọ́n ń làmẹ́ntì o. tẹ̀mọ́ra àfa kan tí ń làmẹ́ntì bá ń torí pé àwọn tí máa fi fọ́tò gbowó lọ́wọ́ àwọn èèyàn pẹ̀lú pé kí mi fún birthday kíní kẹ̀kẹ́ náà ni kì í ṣe pé torí Ọlọ́run gẹ́gẹ́ bá. ẹ wá wo ńgbà tí ọmọ dìdìrín yìí tó wọn wá fèsì ń tiẹ̀ ẹ wo tó wọn fi fèsì. ọ̀pọ̀lọpọ̀ ní mi ìgbé ogun àfáṣe pé ọ̀pọ̀lọpọ̀ ní ẹni jèrè ayé ẹni jèrè ọ̀run ẹni jèrè ọmọ bẹ́ẹ̀ ṣe mislead àwọn èèyàn kò ní dá fún yín ẹni. ẹ ti rí ní tá à ń sọnù kí lọ́ọ̀kan tó ọmọ nú ẹ̀, kí lọ́ọ̀kan ẹni jèrè ayé ẹni jèrè ọmọ, kí lọ́ọ̀kan nù pé wọ́n ń bá mùsùlùmí sọ̀rọ̀ ṣé wàá wà nù mùsùlùmí ni. mo fi sọ bẹ̀rẹ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ní ìsìn ó lutí èpè tí wulẹ̀ ń jà ń bẹ́ ńlẹ̀ la'ana Allahu al-mutashabbihina bin-nisa'i mina ar-rijali ń bẹ́ ńlẹ̀ o. in tó jẹ́ ọ̀ṣọ́ tàwọn obìnrin táwọn abọ́kùnrin ti ń lò ó èpè wulẹ̀ ń bẹ lórí eléyìí náà tẹ́lẹ̀ o. àbóbìnrin tó náà ń lo ọ̀ṣọ́ àwọn ọkùnrin èpè ń bẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ o. sẹ́ni èpè ń jà náà máa tún gbé yẹn ṣépè. tàfi wá rẹ́ni tó ṣe yí pé ní ọ̀nà láwọn ń ṣe sáwì àkọ̀dìríyà táwọn náà wá lọ gbérú fọ́tò yìí irú fídíò eléyìí ti ń ṣépè nítorí pé wọn ò ti sọ tó táwọn náà lọ́rùn tí wọ́n jáde. ẹnìkan sọ pé the basis of fiction in Islam is haram and the basis of interest loan is haram. So are you saying when we have matters with money we need to go into interest loan? Rárá o, ẹ má sì gbọ́ o. So ẹ má sì gbọ́ o, ǹdẹ́mi ń sọ kọ́ o. So in tí mo sọ ń bẹ̀rẹ̀ ni pé Ọlọ́run sọ ní Al-Qur'an ni pé a ṣe òkú mbete léèwọ̀, a ṣe ọ̀sùn àwọn nǹkan tó ṣe léèwọ̀. Ó wá ní illa maturitum alayhi maturitum ilé àfàwọn tó bá ṣe yí pé ní ìnira ló sún yín débẹ̀ ìyẹn ni mo sọ ń bẹ̀rẹ̀ mi o. So ẹni tó fẹ́ ṣe passport, ẹni tó fẹ́ ṣe ID card, ẹni tó fẹ́ ṣe NIN, ẹni tó fẹ́ ṣe nǹkan kan ó gba àwọn nǹkan yìí wọ́n máa ní ìdí fọ́tò fún. èèyàn fẹ́ wọ̀ lù kan wọ́n fẹ́ ya ojú rẹ̀ lẹ̀ wọ́n máa ní ìdí fọ́tò fún torí tó bá lọ dáràn lù nǹkan lè bá rí ọmú. So àwọn eléyùn bùkátà ló sún yàn débi eléyùn la fi sọ ń bẹ̀ pé ad-daruratu tuqaddaru bi qadriha. So gbogbo ẹni tí ń ya fọ́tò náà bí wọ́n léèrè pé kí ni wọ́n fi fọ́tò ṣe bí àtà bá ṣe rẹ́ni dáhùn pé yín táwọn fi fọ́tò ṣe rèé bóyá àti ẹ̀tún wá padà wá sọ̀rọ̀ míì lórí ẹ̀ àmọ́ táwọn afá àṣọ lágbàáyé ni pé nígbà tí ò ti sí násù sọ̀rí lórí ẹ̀ àmọ́ àrí násù pé gbogbo ẹni tí bá ń ya fọ́tò yóò jìyà lálìkìyámà irú fọ́tò wa ni ìjànfà òràn yà lójú ayé ànábì àmọ́ lọ́dọ̀ tí wọ́n ń bì ìtàn yà báyìí ni àwọn afá àti kìyàsùl khafiyyu wọlé bẹ̀ kìyàsùl jẹ̀líyù náà ṣe kí ni ó wọlé bẹ̀ ẹni bá ń ṣiṣẹ́ mímọ́ ẹ má láyà sọ́lọ́hun ẹ má láyà sọ́lọ́hun ẹ má láyà sọ́lọ́hun ní tí ó bá ti ní sáǹfààní ń bẹ̀ ẹ pátì bẹ́ẹ̀ bá wá pátì ẹ̀yin nu ọlọ́nu gbogbo ẹjẹ́ àti ìbéèrè ọ̀rọ̀ fídíò ní tẹ́mi sọ fún yín bẹ̀ ni pé ní táwọn bá sọ lọ́rọ̀ fídíò pẹ̀lú wípé òun náà wà nípò ọ̀rọ̀ fọ́tò àṣìláwà fáwọn míì já sọ wípé ní fídíò ó dá wà wọ́n sì sọ reason tí ń bẹ lábẹ́ rẹ̀ wa hadha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh tó bá dọ̀la tí wọ́n bá dá máa ṣe fídíò mọ́ èmi ò ṣe mọ́ nu tó kò sí láì fi kankan bẹ́ẹ̀.